akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ìyẹn secretary to the government of the federation SGF ọ̀gbẹ́ni Babachir Lawal ó mà ti tú àṣírí ọ̀rọ̀ tí ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà olóògbé Muhammadu Buhari ó ti tú àṣírí ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún nípa kó tó kú. Bẹ́ẹ̀ ni Babachir Lawal ó tún jẹ́ kó di mímọ̀ wípé lásìkò tí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun nínú ìjọba Buhari níṣẹ́ ni Buhari ló pàṣẹ fún un pé gbogbo ìgbà ẹni kó máa wá òun wá sí ilé ìjọba l'Àbújá èyí tí wọ́n ń pè ní Aso Rock tàbí Aso Villa káwọn ilé ìjọba máa jíròrò káwọn jọ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ọ̀rẹ́ tí àwọn jọ jẹ́. Ẹ rántí wípé ọ̀kan lára àwọn olóṣèlú tó súnmọ́ Buhari púpọ̀ òun ni Babachir Lawal ọmọ bíbí ìpínlẹ̀ Adamawa nígbà tí Buhari tó sì dé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí alágbádá lọ́dún 2015. Babachir Lawal yìí òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bí Babachir Lawal bó ṣe wá súnmọ́ Buhari iná ló tún súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà, ṣùgbọ́n tó jẹ́ pé nígbà tí Babachir Lawal tí ó gba iṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ní àsìkò sáà àkọ́kọ́ Buhari iná fẹ̀sùn kàn wípé ó fi odidi gba mílíọ̀nù náírà 200 million naira ó fi lọ gé koríko. Ọ̀rọ̀ ẹ̀ ló sì di wàhálà tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó padà gba iṣẹ́ lọ́wọ́ Babachir Lawal. Ṣá o bó tilẹ̀ jẹ́ pé Babachir Lawal Buhari gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ àjọṣepọ̀ àwọn méjèèjì ó sì dúró déédéé. Bẹ́ẹ̀ làwọn méjèèjì máa ríra dáadáa tó sì jọ máa ń sọ̀rọ̀, ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àjọṣepọ̀ Babachir Lawal àti Tinubu ó ti dàrú. Bẹ́ẹ̀ làwọn kan ní nítorí pé Tinubu kò fi Babachir Lawal kò fi ṣe igbákejì ààrẹ lọ́dún 2023 ńlọ bí nínú tó fi ń bá Tinubu jà. Ṣá o nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe láìpẹ́ yìí ó ní Babachir Lawal ló ti jẹ́ kó di mọ̀ wípé lẹ́yìn tí Buhari tó gba iṣẹ́ lọ́wọ́ òun gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ Nàìjíríà níṣẹ́ ló sọ fún òun pé òun gbọ́dọ̀ máa wá sílé ìjọba ní gbogbo ìgbà káwọn ìjọ máa jọ sọ̀rọ̀ káwọn ìjọ máa jíròrò nítorí pé bàbá rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ là ń dà. Eléyìí sì ni Babachir Lawal ó ní ó jẹ́ kí Buhari kó tú àṣírí kan nípa Tinubu fóun. Ó ní kí Buhari tó kú ọ̀rọ̀ táwọn jọ sọ nípa Tinubu ni bóyá sọ fóun pé òun rí àpẹẹrẹ pé ìjà yóò ṣẹlẹ̀ láàrin òun àti Tinubu tó sì máa ní agbára púpọ̀, ṣùgbọ́n tó ní Buhari ó wá bẹ̀ òun pé bí ìjà náà bá padà ṣẹlẹ̀ ó ní kóun jọ gbogbo àṣírí ìkọ̀kọ̀ tó ń bá ní lọ́wọ́ nípa Tinubu òun ò gbọ́dọ̀ tú síta. Ó ní bóun bá fẹ́ sọ̀rọ̀ sí Tinubu àwọn ìwà burúkú tó bá wù nínú ìjọba lásán ni kóun máa sọ kóun má ṣe tú àṣírí ẹ̀. Babachir Lawal ní ìdí èyí làwọn èèyàn fi máa rí pé bóun àti Tinubu ṣe ń jà tó tóun sì ní ọ̀pọ̀ àṣírí ẹ̀ lọ́wọ́ òun ò lè sọ síta láéláé àfi kóun kàn máa sọ ìwà burúkú tó bá wù nínú ìjọba lásán ni.